a sì ní Seyi Makinde ò ní dájú a sì ní bí ọ̀dájú èèyàn nínú tẹ̀ ìtẹ̀ wá rọ̀gbà yìí Seyi Makinde ká fẹ́ borúkọ rẹ̀ jẹ́ olóṣèlú ni o òṣìṣẹ́ ìjọba ni o tó wà níbi à ń fún àwọn èèyàn ní compensation lórí ọ̀rọ̀ circular road mo fẹ́ kẹ́ súnmọ́ rédíò ẹ bínú wá gbọ́ tá a fi rọ́wọ́ ìjọba à ń sọ kí gómìnà Seyi Makinde ó lè bá a mọ̀ ni à ń ránṣẹ́ sí gómìnà Seyi Makinde a sì ń lukoro fún àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn àwọn òṣìṣẹ́ ìjọba àwọn olóṣèlú àwọn ọ̀rẹ́ ìjọba tí wọ́n wà ní diaspora tẹ̀ tún ti kóra yín jọ fún 2027 èyí tẹ̀ kóra yín jọ fáàrẹ ẹ̀ kóra yín jọ fẹ́ lómi tí gómìnà ọ̀fà kalẹ̀ ṣẹ́ẹ̀sì láwọn ilé ìdojúkọ abẹ́rùpẹ́ owó rà wọ́n náà ni gómìnà Seyi Makinde ṣe dáadáa there is no doubt about that kódà ní ìkábàámọ̀ pé mo tẹ̀lé wọn inú gbogbo tí wọ́n ṣe àyàfi lórí ọ̀rọ̀ àwọn èèyàn tọrọ circular road kan kódà mi ìkábàámọ̀ ṣe circular road ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń sunkún lórí ibi tí mọ́tò ọ̀tọ̀ ibi tí mọ́tò ọmọ ọ̀tọ̀ lásán ó sì ń gbẹ̀mí àwọn èèyàn ibi tí mọ́tò ọmọ ọ̀tọ̀ afẹ́ beautify ìlú ó sì ń bá yé àwọn kan jẹ́ ọ̀tàn èyí tẹ̀mí tó dùn èmi náà nìyẹn o tí ì sì fi ní dákẹ́ ìtí ò ní jẹ́ ń dákẹ́ ni pé mo mọ Seyi Makinde kèé sọ̀dájú èèyàn ìdáwọ̀ èèyàn sì sọ pé tó di pé wọ́n wọlé ni pé bí wọ́n bá wọlé tán wọ́n mọ̀ ọ́ dájú ni gbogbo àwọn olóṣèlú a sì ní Seyi Makinde ò ní dájú a sì ní bí ọ̀dájú èèyàn nínú tẹ̀ ìtẹ̀ wá rọ̀gbà yìí Seyi Makinde ká fẹ́ borúkọ rẹ̀ jẹ́ olóṣèlú ni o òṣìṣẹ́ ìjọba ni o tó wà níbi à ń fún àwọn èèyàn ní compensation lórí ọ̀rọ̀ circular road mo fẹ́ kẹ́ súnmọ́ rédíò ẹ bínú wá gbọ́ ẹ rẹ́rìn wá gbọ́ ẹ dùnnú wá gbọ́ ẹ wá gbọ́ nítọ̀tẹ̀ ẹ wá gbọ́ nítòdodo ẹ wá gbọ́ nítorí Yọmí Túndé ẹ wá gbọ́ nítorí Yọmí ń bínú ẹ wá gbọ́ nítorí Yọmí ń dunnú ẹ wá gbọ́ nítòṣèlú ẹ wá gbọ́ nítaráàlú ẹ ṣáà wá gbọ́ ojú àwọn làwọn fi gbọbẹ̀ kẹ́ ẹ pé tí ara yí gbé àwọn tí ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọ́n wà níbi circular road kí ló dé kí ló ti dọ̀bá ó ṣètò dẹrùn tẹ́ẹ̀ ní jọ́ tàwọn èèyàn lọ́wọ́ kí ló ti dọ̀bá ó ṣàdéhùn tẹ́ẹ̀ ní jẹ́ kí àdéhùn yẹn ó jẹ́ múmúṣẹ kí ló ti dọ̀bá táà nígbàgbọ́ pé ìjọba jọ̀rẹ̀ aráàlú tẹ́ẹ̀ sì sọ́dọ̀ ta aráàlú kí ló dé tí pọ́lísì ń gbẹ̀mí èèyàn ṣé bá ṣe pọ́lísì sàfáwọn èèyàn ni sáà dẹ́yà fún pọ́lísì ni kí ló dé lè compromise lórí decision tó bá fẹ́ bá yé àwọn èèyàn jẹ́ à ń pa ọ̀nà ẹnu dà á tó sọ ọ̀nà oko èyí tẹ́ ẹ súnmọ́ Seyi Makinde ẹ jọ bàbá wa kábíyèsí o His Imperial Majesty aláyélúwà ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa the first gómìnà lọ́mọ àwọn níyí àwọn ọlọ́mọ yín làwọn gómìnà Seyi Makinde wọ́n sọ níjọ́ òwúyè pé àwọn ti dọ́mọ yín o ó yẹ kí bàbá lè pọ́ ọmọ rẹ̀ kọ́ bọ́ ọmọ rẹ̀ sọ̀rọ̀ inú wádùn bá àwọn ọmọ yìí bí ó tiẹ̀ dá àmọ́ rí yín bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí gómìnà ọmọ o ẹ jẹ́ gómìnà ọmọ wípé tí wọ́n ránṣẹ́ òṣìṣẹ́ tí wọ́n rán wọn kí wọ́n bá wa ṣàyẹ̀wò àwọn nǹkan kan ẹ mọ̀ gbọ́n tó ṣẹlẹ̀ lórí ètò ìjọ ní obìnrin kan wá ó ní wọn máàkì ilé òun wọ́n dẹ̀ wọlé òun wọ́n máàkì àwọn ẹlẹ́kẹ̀ẹ́lẹ́gbẹ̀ ọ̀dọ̀ òun wọ́n wo ó wọ́n sọ pé wọn máàkì ilé òun tẹ̀ ń wọ́ yìí àwọn òwò gbogbo ẹni nílò àwọn jù bẹ́ẹ̀ lọ láì máàkì ṣe mọ̀ pé marking of the house níbi tí development bá ti lọ lọ́wọ́ òun ló sọ pé development ọkàn ilé yẹn ilé tí wọ́n bá fi ilẹ̀ tí wọ́n mark tí wọ́n sọ ni pé kò tí ì kàn bọ̀ láì mark ilé obìnrin yẹn wọ́n dẹ̀ wo wọ́n wọlé ẹ̀tàn kí wọ́n fún lẹ́tọ̀ọ́ wọn fún lẹ́tọ̀ọ́ wọ́n nítorí pé ilé rẹ̀ ò sínú ètò àwọn mark àwọn ò ní fún lẹ́tọ̀ọ́ ìgbà tí ilé rẹ̀ ò sínú ètò wọn mark kí ló dé tẹ̀ wọ́ Ibrahim Salawudeen Alhaji, let's be sincere with ourselves. The governor can say he's not hearing what you have been saying all this while. Abba, we are not babies now. Okay, welcome. Okay, I love. Okay, internet yes one can move better. Emma sọ lókùn tí má tó ní ìtumọ̀ lẹ́ka ẹ̀yin náà gbọ́ nǹkan ìsọ̀rọ̀ mi ti ń bọ̀ báyìí yọ̀ọ́ yà ní pé gómìnà gbọ́ wọn ò ṣe kankan ni kódà wọn wá fún màyẹn lówó wọn nítorí pé wọn máàkì rẹ̀ kí ló tẹ̀ yọ rẹ̀ tẹ̀ yọ rẹ̀ nítorí pé wọn máàkì ẹ̀ lè wo ṣùgbọ́n ẹ̀ lè ṣètọ́ fún àti òun àtàwọn kẹtí ẹjọ wa wọn á gbọ́ ìṣẹ̀tẹ́rẹ́sì last year níbo ni ìjọba ìṣẹ̀ kan máa sùn I was there when the excellence engineer Seyi Makinde was promising these people that irrespective of your document I'm going to compensate you whether you have document or not. He said it in my presence. Lọ́jọ́ tá a lọ ṣe flag of ọ̀nà yẹn náà la lọ ṣe. Ọ̀dọ́ yìí bẹ̀rẹ̀. Sẹ́yìn náà wà bẹ́ẹ̀ jọ yẹn. Tí mo dúró lè bẹ̀ wọ́n báyìí. Níjọ́ yẹn gangan lọ́nà tí wọlé wa. Níjọ́ tí wọlé wa gangan tí. Ọ̀yà ẹ̀dàkùn ẹ̀yin lẹ́tọ̀ àgídìgbò ẹ fún mi táìmù jẹ́ o. Ẹ fún mi táìmù jẹ́ ẹ má bínú o. Ọ̀rọ̀ mi lélẹ́yìí o. Ọ̀rọ̀ mi
ìjọba dẹ̀ promise nígbà tí wọ́n wọlé pé I will defend I will provide security for your life and property and that's the primary assignment of any government. Life lost, property lost. Life of any matter lost now. Ó yẹ kí a bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín. Orúkọ yín. Orúkọ mi ni Akíndọ́lá Ramon. Mo ń gbé ní Àgọ̀sùn ní Bádébú road níbi wọ́n ti ṣe flag of gangan nílé mi wà. Ní on the 12 oṣù kẹta ọdún tó lọ ní ẹgbẹ́ tàbílàdé ní ẹgbẹ́ ọ̀dọ́. Wọ́n fẹ́ ká máa lo microphone yẹn dáadáa. On the 12 oṣù kẹta ọdún tó lọ ní ẹgbẹ́ tàbílàdé ní ẹgbẹ́ rẹ̀ sí fóònù ogun ọ̀dọ́ wa. Mo ò ṣe absolutely mo ò ṣe anything fún wa wọ́n bẹ̀rẹ̀ sí wo apariwo kò sí ẹ̀kẹ́ tá a lè ṣe wọ́n kó sọ́jà lẹ́yìn wọn kọ́ ọlọ́pàá wa. So àpò yìí secretariat akọ̀wé lọ àfíìdì fọ́ọ̀mù àti ogun ẹ̀kọ́ sí dáadé tán. So ní kágbádá ń gbọ́ pé wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe dáadáa pé kó wó lẹ̀ lọ síbẹ̀. Àwọn láti ní àwọn kọ́nà owó ọ̀dọ̀ wa nígbà tó wà ní 75 mítà lójú róòdù gangan àwọn owó nígbà dẹ̀ sí ká sọ́ọ̀rì fún wọn nígbà sábà wá sọ́dọ̀ wá sọ́ọ̀ sí ká sọ́ọ̀rì pé ká lọ sí works adé works àná làwọn kọ́nà owó ọ̀dọ̀ wa pé illegal demolition lọ́dọ̀ wa. Can you imagine illegal demolition? Illegal demolition lọ́dọ̀ wa pé ká lọ sí car planning. Ẹ̀dọ́ ẹ̀yà làgbo. Gẹ́gẹ́ láago 12 ọ̀sán lò láti iléeṣẹ́ rédíò wa Gídìgbò 88.7 FM Ìbàdàn. Lọ gba káàdì ìdìbò rẹ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ sọ tí wọ́n sọ yẹn bóyá kò yé yín. Déètì wo lẹ ní wá wọ́ọ̀dọ̀ yín? On the 12 oṣù kẹta ọdún tó lọ ọ̀dọ̀ wa wọ́n ti ọjọ́ kejìlá oṣù kẹta yẹ 2024 ni wọ́n wó ilé tiwọn ilé wọn náà wọn máàkì ẹ̀ àbí wọ́n máàkì tọ̀rọ̀ yín wọ́n máàkì tọ̀rọ̀ yín ok ó ti wá sọ pé àwọn kò sínú capturing èyí tí capture náà máàkì náà. gbogbo tí wọ́n mú kò sí pé wọ́n ya fọ́tò ènìyàn kankan tó wọlé. ok wọ́n wọlé yín ẹ lọ sí níbo lẹ kọ́kọ́ lọ Ministry of Lands wọ́n láwọn kọ́ fún àti ìyàwó lépọ̀ ìyá kálukú mọ́ ilé rẹ̀. níbo lẹ tún wá lọ. àlọ́ sí works wọ́n láwọn kọ́ pé ká lọ tá planning. ẹ tún lọ works lọ́nà láwọn kọ́ ó di méjì wọ́n lọ tá planning. Order from the governor, direct from the governor ni ìrọ̀lẹ́ wa wọlé. Another thing ẹ lọ kọ̀wé sí governor. ẹ mọ̀ ẹ bọ̀ ṣé láǹdì wọlé bẹ́ẹ̀ ni láǹdì wọlé wọ́ọ̀sì wọlé kápẹ́lánì náà tún wọlé káni wá wọlé gan-an káni gómìnà fún láti ẹ̀kọ́ wọlé gan-an tó fi jẹ́ pé wíwọlé ni ara yá gágá láti wó ìṣẹ̀tọ́ àrò yá gágá láti ṣe wọ́n ní gómìnà ló ní káwọn owó direct táwọn àwọn tápẹ́lánì. bẹ́ẹ̀ ni pé ká lọ kọ̀wé sí governor ká lọ kọ lẹ́tà sí governor. kò ṣètò owó tí wọ́n ní ẹsẹ̀ yẹn wọ́n ní òsì ti yín bẹ̀. títí wálé àti kòyèkòyè wọ́n jáwò lẹ́tọ̀ sówó wọ́n ní legal demolition ọ̀dọ̀ yìí ẹ̀ sì lẹ́tọ̀ sówó àwọn tí wọ́n sì demolition government agent ni wọ́n sì ní legal demolition ni wọ́n sì kọ́ ọlọ́pàá wá wọ́n ti kọ́ sọ́dọ̀ wá. ṣé fídíò bẹ́ẹ̀ bì ẹ bá gbé fídíò sórí kínní ẹgbẹ́ fídíò sílẹ̀ ẹ play fídíò ẹ mọ̀ ẹ gbọ́ Ministry of Land Ministry of Works Town Planning gbogbo ẹ̀ lẹ́ti dé pé káyìí lọ kọ̀wé sí gómìnà direct ṣé ẹ ti wá kọ́. àbẹ̀dá fún ìwé alákọ̀wé sí gómìnà. àwọn bá ti lọ́dọ̀ gómìnà láti gómìnà wèé. láti last year láti ìgbà wo náà tún lọ́kọ̀ mọ́sálásí. ó lè fún ọgbẹ́ wà bẹ́ẹ̀ ní sẹ́yìn mọ́sálásí látọ̀dún tó lọ. ọlọ́dún kan mi wà. ẹjọ́ ti di ẹjọ́ kan ní ọ̀rá ìjókòó ẹjọ́ kan rẹ̀ ẹjọ́ kan bàbá irú ọ̀dẹ̀ pamọ́ bàbá yóò sọ mọ́sálásí. ìyàwó àtọmọ ọmọ mẹ́rin. nbọ lẹ́rẹ̀ ń sùn. ibẹ̀ lẹ́ ń sùn. láti bàtẹ́ ti wọlé yín. láti last year. ó ti lé lọ́dún kan nìyẹn náà ó sọ ká wàrà wáyé. àwọn tó fún wa ń lé sà tó fún wa ń lé pé ká já ilé lófọdún kan gbà tó owó dì náà rówó san wọn tún lé wa jáde. àwọn tó yà yín lé. lágbẹ́ nìkan tó fún wa ń lé pé ká sùn pé ká tiẹ̀ fi dọ́gbọ́n lò fúngbà díẹ̀ wọn mọ̀ pa lótò bẹ́ẹ̀ gan gbà tó pé èyí ẹ̀ láà sanwó wọn padà tún lé wa jáde ọ̀pọ̀lọpọ̀ ẹrù láti tàtún sà. alájí yóò dára fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹrù láti ṣẹlẹ̀ mi tí ẹ̀ ń wò yìí mo sùn ibi tí wọ́n wó fún oṣù márùn-ún mo dẹ̀ sùn bẹ̀ fún oṣù márùn-ún ibẹ̀ mo ti ní òtútù àyà nísì mo ṣe wà lórí drug so look at that kind of pain. wọn rẹ ti fi lẹ́nìtìn. wọn fún wa lẹ́nìtìn. gbogbo jẹ́ gbogbo yẹn bó tiẹ̀ tó ra lẹ̀ bó tó kọ́lé ẹ̀rọ ó tiẹ̀ fi ṣe ìdájí gbogbo ẹrù tó wà ní ìlàtà torí kò sí tá a fẹ́ kó sí ilé ìtọ́jọ́ tèmi nìyẹn. ilé ìtọ́jọ́ yín ni. bẹ́ẹ̀ni kò sí tá a fẹ́ kó ẹrù tó wà ń bẹ̀ yẹn sí láti ta gbogbo ẹ̀ pánù gbogbo ẹ̀ láti ta igi gbogbo ẹ̀ láti ta gbogbo àtẹ́nàtì sí lé mi tó wà sálẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ wọ́n wó mọ́ ilé wọ́n wó ẹrù àwọn tẹ́nàtì gan mọ́ lé mi bó ṣe rí nìyẹn o. ìyàwó ọ̀dọ́ wa lọ́dẹ̀ ti bẹ̀rẹ̀ o apọ̀jù bẹ́ẹ̀. ọ̀ya gómìnà ọkọ̀ ilé ìlànà. ọdún kẹjọ tọkọ mi ti kú lélẹ̀ ilé tó kọ́lẹ̀ tó fi dọ́gbọ́n má lè jẹrà mí náà ti wò. ọdún kẹjọ tọkọ yín ti kú ó pọ́lẹ̀ yín. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ni mi ò wọn ti fún wa ní kankan àpò ìbò ìdààmú káàkiri wọn fún wa ní kankan. ilé bẹẹdùn nínú wọn àtọ́jọ́ ọ̀pẹ́ sànú. wọ́n yọ yàrá méjì bẹ́ẹ̀ wọ́n fi rẹ́ǹtì. ilé bẹẹdùn gbogbo àwọn àti tẹ́lẹ̀tì lọ́jọ́ ń gbénu níyẹn. kò jáde kankan tiẹ̀ sọ fún báyà tiẹ̀ mànéjì díẹ̀ tó lè máa rówó gbà.
fún oṣù mẹ́ta kó tó di pé mo rẹ́ nìkan máa ní ìtúsí nìkan nínú ṣọ́ọ̀ṣì ìrẹ́lẹ́jà táwọn mọ́ mi. tẹ́ǹtì aṣọ bẹ̀ mọ́jú ni. lọ́jọ́ kó sànú wa o kó sànú wa lábọ̀ ọ̀sọ́ ọ̀dọ̀ wa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ o ọ̀dọ̀ wa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ ọ̀dọ̀ wa náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ Ṣèyí Mákindé náà wá ń gbà yẹn gbogbo wọn náà wá ń gbà yẹn lọ́jọ́ kó sànú fún wa o kó sànú fún wa ọ̀nà òní fọmọ ọ̀ní dákẹ́ wẹ̀ lábọ̀jọ́ o lọ́jọ́ o. igi gbogbo ẹ̀ wọ́n ti tà sọ páànù ta gbogbo ẹ̀ wọ́n ti ta gbogbo ẹ̀. ẹ tí ìrìn píṣọ̀ kankan mi ilé ìdílé mọ́ ní àbúrò mi mò ń sọ báyọ̀ o. ilé àbúrò ilé ẹ̀sùn báyìí. Ah. bẹ́ẹ̀ ni wọ́n ṣe wò. Gbogbo yín náà já sí òògùn báyìí. Orí àjọ tí wọ́n wo ọ̀dọ̀ tó lọ́wọ́ pa gbọ́ àwọn ọmọ ọ̀gá ìyàwó ẹni wà nínú àkópa ọkọ̀ wọn sàn. Orí àjọ tí wọ́n wà. Géètì yẹn ni. Ṣé wọ́n wọlé yìí ni? gbogbo ẹ̀ wọ́n ilé gbogbo ẹ̀ sí ilé. ìmọ̀tò kan gbé wá nìyẹn. Wọ́n wá fún yín ní kankan. Kì í sí pé mo fún yín ní kankan o. Ẹ ti tún ìnírètí gan. wọ́n ní lẹ́gà tí mo ti rò. Wọ́n ní lẹ́gà tí mo ní sẹ́yìn. Orí àtàtọ̀ tó kọjá wọn tó padà wá bẹ́ẹ̀ tàtọ̀ tó kọjá. kò tó nípa àlọ́ tó sí wọn fani àkẹ́ tó fẹ́ sọ́ dilẹ̀ lẹ̀ tó bá jẹ́ nínú ogbó nípa láti sọ́ dilẹ̀ lẹ̀. Àwọn wọ̀sọ̀ bíi kí ni. Àwọn àti sójà. àwọn tó wá nìyẹn. Ilé ọkùnrin píktọ̀ ẹ̀kan ilé ọkùnrin yìí. Jimmy ṣàfihàn mi. Gbogbo ilé bẹ́ẹ̀ sì ní ìlẹ̀ ilé wa gbogbo ẹ̀ nìyẹn o. ó mà ṣe o. Ẹ máa bọ́ sẹ̀, Ministry of Land ni, Ministry of Land, Housing and Urban Development. Ẹ lè ti dé láǹdì wọ́n ní àwọn. Ṣé mọ́tò wọn ni? Ilé rẹ̀ ni, ilé ìgbogbo ilé rẹ̀ ni. Gbogbo ilé rẹ̀ ti wọ́n. Ẹ wo, ṣé lẹ́yìn ni? Ilé rẹ̀ ni. Ẹ ṣe iṣẹ́ kí lè ṣe? Building construction ni bricklayer. Bricklayer. Kí wọ́n bá fún adúlé lẹ́yìn nísìnyí? Ẹ̀yin ni ibi tí àwọn ń gbé gbà yẹn. Àwọn náà kọ́ fún wa. Àwọn bá a tún ṣe tá a yọ church sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ṣe sẹ́gbẹ̀ẹ́ kan. Iṣẹ́ wo lè wá sí tẹ́tù bí kọ́ mi lé báyìí? Bá a lè náà lágbo ti wà bẹ́ẹ̀ ni àwọn àwọn tó fẹ́ kalẹ́ ìlú láti sáà. Láì tí ẹ̀ẹ́dẹ̀ ní èsì pé ìgbà báyìí dọ́kúmẹ́ntì wa wà lọ́wọ́ wa ìgbà báyìí wọ́n fún wa nìkan. Dọ́kúmẹ́ntì bá ṣe ẹ̀dá rẹ̀ wà ní bíbá yìí. Mo mọ fọ́tò ní kálukú tá a yà. Mo wá bẹ̀rẹ̀ ẹ̀dá rẹ̀ ń bẹ nínú fáìlì tó kó dání bẹ̀ yẹn. No. This is something else. Only an heartless person will not pity these people. This is bad. And the government might have disbursed the money, so some heartless people will sit on it, please, and share the money among themselves. I think this is becoming more of land grabbing techniques. I think some people in government are just trying to displace these people and grab this land. This is. What's going on? This is too much. Ọmọ Nàìjíríà, ilé ẹ̀ka tí wọ́n kọ́ tó bá nù. Subhanallah. Wọ́n ti wojú báyìí lọ. Subhanallah. Ó sì wà bẹ́ẹ̀ nìyí. Wọ́n ti fóònù wọn bẹ̀rẹ̀ láti àwọn ẹ̀ka tẹ́tẹ́ ṣe transfer o lórí àwọn ọmọ yín lọ́jọ́ ọ̀la láti mójú lórí bàbá wọn. Ọlọ́run ṣàánú wa o. Etí ìjọba wọn ti gbàgbìmọ̀. Aráàlú kì í láǹfààní àti bá ìjọba sọ̀rọ̀ nítorí pé àlàfo tí ń bẹ láàrin wa tínrín ni kí wọ́n tó dépò, ṣùgbọ́n àlàfo tí máa ń bẹ láàrin wa tí wọ́n bá dépò tán yìí máa ń fẹ̀ ní gbàyàwó ṣùgbọ́n bálàfo yẹn ṣe fẹ̀ tó àwọn kan náà ń bẹ o tí wọ́n máa ń tún mọ́ ìjọba tá à ń pè ní ajírọ́ba almost every day.
ẹ̀yin ají gbòòrò ọ̀tọ̀ ní tẹ̀ sọ fún ìjọba. The Seyi Makinde I know is not an. ẹ̀yin ò ṣe kóòtù tí mò ń sọ yìí kẹ́ ẹ sẹ́ǹdẹ̀ sí Seyi Makinde pé mo tún ti bú bẹ́ẹ̀ ṣe máa kóòtù ẹ̀ pé mo tún ti bú. kẹ́ ẹ jẹ́ ó mọ̀dí tí mo fi ń sọ tí mò ń sọ yìí kẹ́ ẹ jẹ́ wọ́n rà wọ́n tí ń sunkún kẹ́ ẹ jẹ́ wọ́n rà wọ́n èèyàn tí wọ́n ń sáré tẹ̀lé wọn pé kí wọ́n lè dépò tí wọ́n dépò tán tí pọ́lísì wọn tó sọ wọn dá láì nílé lórí mú. kí Seyi Makinde wá bí léèrè pé bóun ti gbówó jáde fáwọn ènìyàn kí ló dé tí ò tẹ̀ wọ́n lọ́wọ́. ṣé Seyi Makinde agbọ́dọ̀ gbọ́ pé gbogbo àwọn tó wà ń bì ìtẹ́ ìtọ́ pé ẹ̀yìn wọn. ṣé rí tó ṣẹlẹ̀ pẹ̀lú APC ní pé ẹgbẹ́ tó bá wà níjọba owó wà lọ́wọ́ wọn and they are ready to buy anybody. I am talking here comrade Fẹ́mi Babalọ́lá Ọbaàgùn. kò sí anybody tó lè argue ẹ pé wọn ò fowó ra wọn. Yeah. But do you have your evidence? Number 2 kò sí anybody tó lè sọ àwọn èèyàn pè é gbọ́rọ̀ sí i àwọn èèyàn pè láti ta opinion kọ́ kò sí ẹgbẹ́ tó ní nǹkan lórí tébù tí ò ní máa ra yẹn káàkiri they are buying them not only that wọ́n fi EFCC dúnkokò mọ́ wọn ẹ kú ọ̀n bẹ́ẹ̀ ṣé ká máa sọ̀sẹ̀lú ká máa pa lọ́bọ̀ lọ́lọ́ òṣèlú tó yé mi gidi ni wọ́n ná owó láti fi kó àwọn èèyàn kúrò àpè wọ́n ṣe ẹgbẹ́ tí ò ní nǹkan kan lọ́wọ́ tí jẹjẹjẹ bá wà jọba lónìí á kó àwọn èèyàn kúrò bẹ́ẹ̀ because owó wà lọ wọn they have that money láti lò owó mi ilẹ̀ tún fẹ́ lọ yá èyí tá yẹn àròjútu ẹ̀ Nàìjíríà náà omi ìlà tún fẹ́ lọ yá yìí náà àti lórí coastal line náà là ń yáwọ́ sí kí ni iye òṣèlú ń bọ̀ ní náà ṣùgbọ́n tẹ bá ní ká palẹ̀ jẹ́ apalọ́bọ̀lọ̀ ṣùgbọ́n pé bàbá wọ́n rà wọ́n kúrò ń bẹ̀ ni ẹ gbọ́ gómìnà jáde ó lòun lọ sí APC ó wọ́n sọ pé kọmíṣánná àti gbogbo ẹ̀sẹ̀ pàápàá ẹ̀ mọ̀ dé fìlà aṣíwájú wa eléyìí tún bọ́ síbẹ̀ ní gbogbo yín tẹ̀ bá lọ fìwé sílẹ̀ ó yé ìpò ọ̀dẹ̀ coas mi gbọ́ English ó lé ní gbogbo ẹgbẹ́ yẹn o ẹgbẹ́ ó kù ṣe rí African Democratic Congress nǹkan tó ṣe wọ́n ni pé wọ́n ní àṣírí APC lọ́wọ́ ààbò lẹ́rùfà ti kúrò Àtíkù tó kún PDP kò sí APC rí ni gbogbo kínní yìí iye wọn mọ mathematics ẹ̀ kò sólóòtọ́ nu gbogbo wọn mọ̀ pé wọ́n ń lo force of money fáwọn àti force of EFCC ẹ̀yẹn mọ́ bá òkè EFCC wá gbé yín ṣáà DSS wọ́n ti ṣe findings àwọn èèyàn ni ṣùgbọ́n tó fà ní Adémọ́lá Adélékè fẹ́ lo APC Ọ̀ṣun state did stand the ground wọn pé no kọ̀sí wọ́n mọ̀ pé tó bá yóò gba tíkẹ́ẹ̀tì wọ́n mọ̀ pé ló wà lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ láwọn oníjì ó lọ mo dẹ̀ sọ mo ní principal yẹn mẹ́ta náà lè command the crowd lẹ́ni lọ́sùn tó bá change láàárọ̀ lálókù Adeleke command crowd Omiṣore command the crowd Arẹ́gbẹ́ṣọlá command the crowd ẹgbẹ́ àgbàgbé sentiment o ṣùgbọ́n bó ṣe wù kó rí Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu mi rẹ́ni tó close tó wọn ṣé kò láṣìírí bàbá lọ́wọ́ ni bọ́ kò ìyá olóṣèlú ó fi nǹkan ja wọn pápò tó bá takoko tó bá gun rostrum lọ ẹ gbà sí rí tí ó tù. Now let's look at it this way. In a very pragmatic approach to analysis, speculations is dangerous. Everybody mọ̀ pé ẹni tó yọ ọkùn ọlọ́gbọ́n tó yọ ọkùn tó wà níta tó yọ ọkùn ṣé nǹkan tí mo sọ fún yín lóòótọ́ ló lóyún wọ́n mọ̀ pé ó ní nǹkan tí ó bóyún dé but you cannot come and sọ pé ẹni báyìí ló foyún bẹ́ẹ̀ ẹni báyìí ló foyún bẹ́ẹ̀ but torí pé ọlọ́kọ ẹ mọ̀ pé ṣe pé ọkọ ẹ̀ ló fi oyún sínú ẹ̀ ṣe understand but you cannot be 100% sure pé lóòótọ́ ọkọ ló foyún rẹ̀ ìbáwọ̀ tó ti gbọ́ àwọn tó ti bímọ wà bí tó jẹ́ pé DNA ni wọ́n ló ń tún wọn lẹ́sìn pọ̀ kọ̀ wọn kọ́ ló lọ́mọ. So in political analysis tá a ṣe and with the way things are going kò sẹ́ tí o mọ̀ pé government do use EFCC kò sẹ́ tí o mọ̀ pé sometimes where there ibi tí sugar bá wà o lè ra pọ̀ sí but the point is this we cannot categorically because àwọn tó wà involved has not come out to say this is what really happened and we don't have empirical facts about it but we speculate and we look at what is happening around na fi sọ pé these are possibilities of what will happen anybody bá sọ pé oya ẹ mọ ló fìlà Tinubu ogbó yẹn mọ ló fìlà Tinubu we know something is wrong with that person either he has emergency nǹkan kan ṣe tàbí kó jẹ́ pé nǹkan kan lé káàdà kí nǹkan máa ṣe tàbí kí nǹkan máa lé àbí kó náà máa lé nǹkan. So olú decide mi ò mọ̀ bóyá nǹkan lé ṣùgbọ́n tá a mọ̀ pé either kí nǹkan máa lé tàbí kó máa lé nǹkan tàbí kí nǹkan kan máa ṣe tàbí kó nǹkan máa ṣe nǹkan
So either of those things, but it's not for me to say pé nǹkan lè ni. I will not say that until we have that empirical fact pé àṣegún nílé àṣelágbájá ni. It will come out when election now draws very near. That's home where everybody belongs to. gẹ́gẹ́ láago mẹ́wàá àárọ̀ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 FM Ìbàdàn. Lọ gba káàdì ìdìbò rẹ. Ẹ dákun mò ń bọ̀ ṣé pé nǹkan tá a fẹ́ tá a mú jáde ni pé olóṣèlú ó sọ jáde pé rísì tí mo ṣe lọ ni pé wọ́n rà mí o. Ok wọ́n dúnkokò mọ́ mi ló jẹ́ kí n lọ o. Nígbà tá a ṣe primary school politician kò gbọdọ̀ sọ bẹ́ẹ̀ pé mo ń bọ̀ kó ṣẹlẹ̀ rí. No don't use that word. Primary school politician go gbọdọ̀ sọ bẹ́ẹ̀. You are not a politician, you are an analyst. And the analyst lẹ́yìn politician tó jọ ọmọ primary school ó ṣe bẹ̀rẹ̀ nursery and primary school kò lè sọ analyst lẹ́yìn ẹ̀ get me kò lè sọ olóṣèlú. Wọ́n ní jẹ́wọ́ wọ́n ní sọ fún wa lẹ́ ń sọ. 2021 àwọn bẹ̀rẹ̀ òṣèlú nígbà tí Arẹ́gbẹ́ṣọlá gbàjọba ní kíní amọ̀ye tí àwọn PD gbà kó tó di pé wọ́n gbogbo bàbá àkèrè ló kọ́ nawọ́ sókè pé àtòní lọ́mọ ti di ẹgbẹ́ ọmọ ACN. Wọ́n ṣe ní tó ráyè ṣàlàyé èmi mú ọmọ rẹ̀ mọ́kọ̀rọ̀ ni pé wá bò ló ṣe ṣẹlẹ̀ ló wá ṣàlàyé mi ní ọ̀rọ̀ ṣẹ̀ wá ń jáde gẹ́tẹ̀ olùsìlú ò ní sọ fún yín ṣùgbọ́n tó bá dàgbà mi tán àṣírí ò padà tú. But ọkọ mi dẹ Fẹ́mi Balọ́lá mi sọ pé ẹ parọ́ o bò mo fẹ́ kẹ́ tún wò báyìí ṣe é fi pé owó tẹ náà fi ń ra àwọn yẹn ṣe é fi pé fífowó rà yẹn gan tó ìdúnkokò mọ́ because àti pé àwọn olóṣèlú fúnra wọn gan tí wọ́n máa wo bí tí ọbẹ̀ bá wà tí wọ́n kàn wò pé ok ẹ mọ̀ pé àwọn kan bàjẹ́ sí i wọ́n bá fẹ́ ṣe pé wọ́n ní ẹgbẹ́ tó ní national figure ni ẹ ṣe o ẹgbẹ́ tó ní kinní kan ni o ẹgbẹ́ tó wà níjọba ni ẹ ṣe o sọ pé wọ́n mọ̀ bí campaign fún wa bí náà tí wọ́n mọ̀ fún wa ní impression pé pé téèyàn bá tẹ̀lé ẹgbẹ́ tó wà níjọba bó wọlé gan kò ní fún gbogbo àwọn kinní yẹn ṣé kìí ṣe pé ló jẹ́ kí wọ́n máa gán mọ́tò number 1 nìyẹn o number 2 ṣé kìí ṣe pé the fear of Tinubu political sagacity wípé even gan gbọ́n tán àríkà àwọn ṣe àwọn ò lè ní wé láì jẹ́ pé àwọn pitch tent pẹ̀lú máa yìí ṣé ẹ fi pa àwọn yẹn náà ń play. gbogbo factor tẹ̀sán lẹ correct mo fẹ́ bá yín jansin mo dẹ̀ wọ́n pẹ́ ga jù mí lọ ẹ tọ́nu gbogbo weapon tí mo bá ní tí màá kọ́kọ́ fi mú ìbalẹ̀ ni màá wá gbogbo factor tẹ̀sán ló correct kò sí anybody tí kò sí èrà tí wọ́n jù ṣúgà lẹ́bàá tẹ́ra ò ní sá lọ síbẹ̀ nǹkan bẹ lọ́wọ́ mo sọ fún mo ní mo interview chairman party lọ́yọ̀ state mo ní kí ló dé pé mo like ẹgbẹ́ yín kò sí accord ìgbà ẹni architect Bashir ló wà bẹ́ẹ̀ àmọ́ ní mo like party yín mo ní mo like party yín wọ́n ní kí ló dé mo ní gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe létòlétò wọ́n ní bàfẹ́ ṣe létòlétò kí ló wà lórí tébù báyìí kò sí nǹkan kan bẹ́ẹ̀. It's like sọ mi pé lọ́sùn even within PDP wọn ní mọ̀ jásí wọ́n jà because nǹkan bẹ lórí tébù tí ẹni tó ní owó tó bá gbé party lọ kó fẹ́ contest election wọ́n jà lórí tébù gbogbo factor tẹ̀ sọ ló wà ń bẹ̀ pàápàá ṣùgbọ́n ní Nàìjíríà factor méjì ló le jù ìdúnkokò mọ́ àtowó bàbá kò sí anybody tó bá nǹkan kan lọ́nu wọn ju pé Mọ̀gàchukwu alpha kí ló wà lẹ̀ kí láàrin nítorí bá lọ́nu tí ò bá ti sí wọn kúrò ń bẹ̀ àwọn tó sùúrù má ti kú lónìí torí wọn pè sẹ́ńjì ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. wọ́n gbà á ti rí ẹnìkan tó jáde láti ibìkan tó ń pè ní ọ̀nà Sókótó mọ́jìgà ọmọ kẹbi tó lòun fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì mò ń bá ẹnìkan sọ̀rọ̀ nínú àwọn èèyàn tó tẹ̀lé lẹ́yìn wọn ní ta ni kì í náwó páwọn yóò padà tán lẹ́yìn rẹ̀ ni lẹ́yìn Kánò tó dẹ̀ ti ríbo lóòótọ́ bọ́lẹ́gbọ́n tó ti ríbo gbogbogbòrò kò gbogójì gbogbo sáùtì ó dẹ̀ jáde torí pé lówó kò ná Àtíkù ṣe ríbo bátìkù bá jáde lédìsí lónìí yorùbá ẹ mọ reason ó wúwà lọ́wọ́ rẹ̀ kò sẹ́nibọ́dì tí ó tẹ̀lé aláàrú ò láyé wa o. ẹ jẹ́ kí n tún wò báyìí the possibility of being coerced is there possibility of self-centeredness selfish interest ó wà ń bẹ selfish interest in one way àwọn èèyàn kan ló gbé ní tí ń jẹ àti tí ń jẹ is a major factor for politicians. Sherry, the issue of àwọn aráàlú ní kó má lọ we are just saying it a kàn pọ́n nǹkan tí ó yẹ ká pọ́n ni nítorí pé àwọn politicians tẹ̀ wò these so-called governors they don't respect aráàlú's opinion kan bá ti dórí àga tán they only respect aráàlú's opinion nígbà kan bá ní ìdìbò wọn but the moment they get to that position they don't respect anybody's the only thing they respect is their own ambition
ó dẹ̀ máa override the reason ni ambition wọn kápẹ́ tó lè mú ambition wọn come to pass onípẹ́ kan kú òlé wọn kan bọ́ọ̀lì òlé. wọ́n kú òǹbẹ̀. wọ́n kú òlé wọn bọ́ bí bàbá wọn bá ní ká mọ̀ kú o ó kàn sọ tiẹ̀ lásán ni because they have their own ambition they have their own focus wọ́n ṣe torí aráàlú o wọ́n ṣe torí ẹnìkankan o wọ́n ṣe for their own survival ni so tọ́ba ń sọ̀rọ̀ survival I mean want to align with Femi a little bit wípé survival can be as a result of being coerced being under duress being seduced or an instruction that one day and being induced so there's a possibility of that way survival most of these governors tell we meet in the second term now every pé kí ló ń wá n tó ń wá pọ̀ o the possibility of tó bá kó mẹ́kó lọ ẹ̀wọ̀n tí o bá darapọ̀ náà wà ń bẹ o because you look at ẹ tó ṣe second term what do you want ṣé o ní sá ẹ tó ṣe second term náà táwọn ò pé look pátápátá là fọdún kúmọkúmọ là dẹ́tẹ̀. ojú àfọ̀fọ̀ tán. ìjẹun dáhùn pé èmi ò ní dúró bì àwọn náà ti ní fókọ̀sì pé yóò dáa fáwọn ibi táwọn lọ ni o dábàá ní fókọ̀sì pé they will be secured they will not go security ni gbogbo wọn wá pátápátá. And when Oriyomi spoke Oriyomi said and I quote him that the moment you come to APC your sins are forgiven you are under cover. Wow. sọ bẹ́ẹ̀ ló ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. ó tún sọjú bẹ́ẹ̀ lọ Fáyẹmí gan sọ báwọn ṣe da Nàìjíríà rú kí ọkùnrin tó kú bàbá Tinubu kó balẹ̀ ó láwọn mọ̀ da Nàìjíríà rú ló láwọn mọ̀ pé tí Jonathan bẹ́ẹ̀ ṣe dà bọ̀ táwọn bá support ẹ̀ pé ó ní bí o ẹ bóyá ká play rẹ o. mo sọ pé àwọn ọjà Nàìjíríà rú listen Fẹ́mi mo sọ pé àwọn ọjà Nàìjíríà rú so you understand what he said is we deliberately bury the truth. ṣé mo pé irú ká pé ṣe rí. ṣé tí mo sọ ni right. méjèèjì ló ẹ wò mí lò. ó bá ṣe pé àti dénú òṣèlú tó ṣe pé lótìtọ́ à ń sọ òṣèlú tó dáa ní Nàìjíríà irú ọ̀rọ̀ tí Jonathan ti realize sí pé òun lòṣèlú òye o ẹgẹ́tẹ̀ mò ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ níjó ni ẹnì yẹn sọ pé ṣe bí Bọ́lá Ìgè náà wà nínú gọ́ọ̀mẹ̀ntì Ọbásanjọ́ and I say yes òótọ́ ni wọ́n fi wọ́n ṣe minister of power later wọ́n fi wọ́n ṣe minister of justice wọ́n dẹ̀ lọ ṣiṣẹ́ wọn ìgbà tó dẹ̀ lọ ṣiṣẹ́ wọn bẹ̀ wọ́n tako party wọn o bíbọ̀ tó ń bọ̀ wá gan wọ́n làwọn fẹ́ wá reorganize Alliance for Democracy nìkan tán sọ ní bíbọ̀ tán wọ́n tako bíbọ̀ ṣùgbọ́n Wike ó wà lẹ́gbẹ̀ẹ́ ni tó mọ̀ṣẹ̀lú ṣe Wike wá jẹ́ AK-49 táwọn sọ́jà ń gbé lọ́wọ́ ṣe ti gẹ́tẹ̀ tí rẹ́ǹjì ẹ̀ gùn ipe òun náà wàá tún sọ ní I will spit fire into some state ilà àwọn yẹn fi sọ pé weapon ọwọ́ federal government ní Wike láti da PDP rú PDP ló kàn nídìí àti sit down wípé bí wọ́n bá ní báyìí lọ ṣe pásítọ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ilé bàbá mi ń sọ̀kò ẹ dákun sá wò lù ń sàkó ni. àwa bá ṣe tún ṣe. àwa bá ṣe tún ṣùgbọ́n nítorí pé owó mọ iye tí Wike ọmọ rí làbújá báyìí ni níbi wọléwọlé kiri yìí ẹ má gbà pé gómìnà kan jẹ lọ́yọ̀ state ńgbà kan o wọ́n láwọn fẹ́ la títì láti Ìdí Àpẹ́ lọ sí Àkóbọ̀ lọ́hùn yẹn. tẹ́ ẹ ti dọ́yọ̀ state gbà kan. mo ti débẹ̀ gómìnà yẹn wá sọ kínní kan àwọn létí máàkì ẹ lọ wo fúnra yín o tá a bá bá ìwé ẹ̀tún sanwó ìyàwó mi láàyè nítorí Ọlọ́run ilé téèyàn kọ́ yín sanwó fún tẹ́ ẹ̀ bá tètè wọ́n ètò sanwó fún irú ẹ̀ làwọn Wike ń ṣe lọ́wọ́ báyìí gbogbo ẹ̀ ló mọ̀ pé n tó ń ṣe lọ́wọ́ báyìí wọ́n fi ń da PDP rú PDP ló nídìí àti sí ìdá pé ọ̀nà wo lè fi ní batiwa jẹ́ tẹ̀ fi ní dàwárù torí lọ́wọ́ bó sọ̀rọ̀ yìí Wike ò lè ronú wọn àyọ̀ sí PDP bí wọ́n ṣe ní káàdì tí gbogbo ó dàrú tí ó fi di champion ló wọn ẹ̀yin lẹ́wà jẹ́ kó mọ̀ pé gbogbo ọgbọ́n tó ń gbé yẹn kò jẹ́ ọ̀kan lọ I like PDP o for one thing party yẹn nìkan ló ti wà láti 1998 till date tá a ti change nomenclature mo wish ka change nomenclature wọn o kọ́mọ̀ láláì láti jẹ. ẹ jẹ́ ká kí ní méjèèjì mo ní message méjì kan bí. Mr. Femi is not totally correct this morning. Can you provide empirical evidence that all these people that moves to APC are being paid? Also, you should speak as an analyst, not a politician. Many of us don't like APC, and they are not the best government. But you shouldn't use one person's interview to generalize. Number one, because some people, pastor is a hidden member of APC.
oníkálukú yín mú tiẹ̀. ṣe ti ka tán. mo ti ka méjèèjì tán. ṣe rí one person yẹn tó sọ pé àbọ̀dọ̀ ló one person interview láti fi judge. mo fẹ́ kẹ́ni yẹn padà sínú kinní kan. I read political science now. Kamax náà wá sọ̀rọ̀ táwọn ó tẹ̀lé náà àmì méjèèjì. ẹnikẹ́ni yẹn ó lọ tún wé gbọ̀n. nǹkan tún wé gbọ̀n dáadáa kan wò pé àwọn kan wà non-state actors náà when they speak authority ló sọ̀rọ̀. ṣe gẹ́tì ẹ lè kó bọ̀ fún 50 jọ kan sọ̀rọ̀ kó dẹ̀ mọ́ ní ìtumọ̀. We are talking of an individual tó ti kó láàrin crowd tó dẹ̀ sọ̀rọ̀ jáde one person Fáyẹmí former minister Fáyẹmí former governor wọ́n ní kí n mọ̀ lè interview ẹnìkan la Rudi ẹ̀ tó ṣe bẹ̀rẹ̀. ó tó. The thing is this. wọ́n ní you are eating member of APC. Unfortunately, I'm not a politician, but I always want to identify when something is good and also when it is bad. I will say it out in the best possible way. So when mo favour èèyàn kan lónìí kò mí pé I will still favour him tomorrow if he doesn't do the right thing. I am non-partisan. So let me say this. It is true sometimes when one person talks or when you interview one person that is a gladiator in politics, you may take his word. ẹnìkan ní sọ́nbì only a man can worth 1,000. Mumbo, so that you can take the word of that person to reflect the mind of other people. I can remember Ibadan Yakanti Joye 400 law in the Bible when God wants to destroy Ahab. Oh, 400 prophets. What they parọ́ fún we kó lọ sójú ogun kó máa dé. It took only one prophet to say, but if you go, you will not come back. So a lot of times, the reflection of one person could be a kind of a reflection of the minds of many to represent. For example, Nise, if Bola Ahmed Tinubu comes out and speak, he's representing his government and his party, and you cannot rule it out because I believe plenty party enforcing it. But what Trump ń ṣe lónìí, majority of the Republicans are behind him. So he's representing their thoughts. It may not be the thought of the Americans. So this is exactly what happened. So our could depend on what you believe and what you take. Just like Comrade Femi Babalola Obagun is an open member of PDP. Wọ́n tó sí. Ẹ jẹ́ kí n gé fẹ́ nìyẹn kó mu lọ́wọ́. In 2007 to 2011 mo jẹ́ personal assistant honorable tó jẹ́ PDP l'Abuja. 2011 PDP fún mi ní position nígbà tá Arẹ́gbẹ́ṣọlá wà ńbẹ̀ as caretaker committee member ìyẹn ti sọ mí di member. tó lóṣèlú ti ń jẹ everyday bá lè wà nù pátì tó dẹ̀dọ̀ látàn láwọn òṣè mọ́ tá jẹ governor tá jẹ senator tẹ́lẹ̀ láwọn òṣè tẹ́lẹ̀ bọ̀ nù pátì mi how much more me ipe òkè mo kúrò bẹ́ẹ̀ yẹn kọ́ ní tó ṣẹlẹ̀ ní pé tí PDP bá kú Nàìjíríà kú ẹ kó dọ̀rọ̀ tí mo sọ. No. I disagree. ẹ jẹ́ kí àwọn tó ṣe ká má rí opposition kan tí ó challenge wọn kan mọ́ sí lọ. ẹni opposition mi lè spring up. kò spring up ó ọlẹ́kọ̀ọ́rọ̀ yìí ẹ máa gbọ́ ó lè future tense kò spring up báyìí. bàbá tá a bá rí ẹ lò ẹ máa gbọ́ tá a bá rí ẹ lò míì a lè ní ẹdún ẹ dákun mọ́ bọ́sà Nàìjíríà kú mọ́ Nàìjíríà ò lè kú ẹ máa gbọ́ bàbá YPP opposition ni àbí ruling party opposition àwọn dàbáyì ó kàn wọ́n tẹ̀sí lọ́rùn màlúù lè ní àwọn dàbáyì. YPP dàbá young people's party ẹyọ ọ̀kan tán ni wọ́n tún ti lè jáde kúrò nínú National Assembly ìdí mò ń dà láti sọ ni pé tó bá kú Nàìjíríà kú mí nì pé kí lorúkọ ọkùn yìí Mr. Trump mo kọ kí ní kan sórí Facebook lánàá mo ní Trump jọ study map Nàìjíríà dáadáa o ọba àgùn ní Boko Haram mọ kéèyàn mọ yìí kankan sọ́nà ọba àgùn o ó wà ń bí mo kọ́ bẹ̀ lánàá ṣe pé wọ́n lè ṣe mistake kan fẹ́ yìn fáàtì map Nàìjíríà kan mọ́ kama yin fati ṣe ọjọ́ bá lọ gbé ìsàlẹ̀ sókè mò ń bọ̀ yín dáhùn lọ́wọ́ ká bá gbé ìsàlẹ̀ sókè wàhálà ọba àgùn ní Boko Haram because mo mọ̀ pé first ọba àgùn ní mi nítorí sẹ́ni pé nítorí sọ pé PDP pé wọ́n provide formidable ni pé àti ìrí party mi tó Trump sin lásán níbẹ̀ yẹn pé gbogbo akéde security architecture ẹ wo bá ṣe sáré ń tún ṣe because àmọ́ pé nǹkan mi lè tẹ̀yìn jáde irun tí mo sọ pé káàtì ẹ̀rẹ́ nìkan wọ́n láwọn kan lọ síwájú embassy lánàá wọ́n ní wọ́n demonstrate yeah kódà ìbá àṣàṣe wọn sọ àṣà rẹ nìkan tó dìde kí ṣàṣe gbé yẹn wọn ṣàmúmọ́lẹ̀ ẹ bá dẹ̀ wọ àwọn tó jáde náà àwọn tó wà lọ́wọ́ ni owó sí lọ́wọ́ rẹ ọlọ́fẹ́ sòṣèlú ọ̀tà kò jọba ebi ilẹ̀ mọ̀ náà ń lé. Now ẹ jẹ́ kí n address the issue of the PDP
and you said something ipe ó ṣe jẹ́ pé ní ìsìn tí Trump sọ̀rọ̀ ní everybody ń sákiri ṣé kò sí èèyàn lẹ́tẹ̀lẹ́ mọ́ ni tí ó fi jẹ́ pé nobody can say it and the government will act upon it. Gbogbo ọ̀nà lọ́wọ́ sí rot tó wà lẹ̀ every one of them. Àwọn tó jẹ́ Àtíkù El-Rufai and all the rest ó ní kan ṣe ní Southern Kaduna now. Have they as Àtíkù ever come out láti sọ fún àwọn Fúlàní pé ẹ̀yin èèyàn mi tí à ń forúkọ mi pé ẹ stop láti mọ pa àwọn èèyàn. Buhari kò rí sọ bọ́ọ̀lù Àtíkù ṣe sọ nígbà Buhari wà lórí oyè gan Buhari kò lè sọ. Málàmí okùn méjì pàtàmì wọ́n ń da sọ́ọ̀bù Boko Haram wọ́n gan orí sọ torí wọ́n ń jẹ̀jọba lọ́wọ́ Àtíkù ní òwà sọ kó mọ̀ ríbò. Mèyétì Yàlà wọ́n àdírẹ́sì kò ní ríbò. láyé Buhari ni patron àwọn Mèyétì Yàlà. Mèyétì Yàlà wà sẹ́yìn pé kò sí nǹkan tó lè dá wọn lọ́wọ́ kọ́. Mèyétì Yàlà became a pressure group. They became a pain in the neck of a lot of farmers. Wọ́n fi condition lẹ̀ ní pé ẹ fà wọ́n lẹ̀ ẹ fà wọ́n níbí. They became an authority. So when people like that became an authority and their members are killing others and nobody could talk, lára ẹ̀yà wọn àti lára àwọn èèyàn wọn àti àwọn tó belong, nobody could talk. I remember ẹ̀ka ṣe ní House of Assembly níbí nígbà kan tán ṣe this ẹ̀ka Fúlàní wọn. ẹ̀ka Fúlàní tán ṣe kí ni wọ́n pè náà open kìíní kàbí kan public kí ni wọ́n pè é public hearing. When one Fulani man just talk pé rubbish, it took one man from Oriyomi or something like that, one honourable láti ní kó keep quiet. Oko tó ń gangan wọ́n jẹ́ oko òun. What are you saying? In this our own State House of Assembly. So it takes people who love the country to come out, but ẹni tó kó bá ìlú pátápátá are the opposition. If you don't have a vibrant opposition, ruling party ó mọ̀ ṣe tó wù wọ́n ni. Because opposition they were weakened. Àwọn gangan ọ̀daràn pọ̀ nù wọn. Àwọn gangan wà láwọn tó sponsor Boko Haram. Àwọn àlọ́ tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún Mèyétì Yàlà. Àwọn àlọ́ tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún Fúlàní herdsmen. Kìnìún tó ń dárúkọ yìí kò sí pé Trump dárúkọ pé Muslim or Islam. Àwọn tó dárúkọ gangan ni Boko Haram, Mèyétì Yàlà, ISWAP àti Fúlàní herdsmen. We cannot proclaim Fulani herdsmen as a terrorist organization. Our Akponi is a terrorist group. A terrorist group. We cannot prescribe them. Wọ́n pa ní ọ̀dà they prescribe hip-hop. Ní ọ̀dà Jonathan wọ́n pa àwọn èèyàn ní ọ̀dà Jonathan táwọn kan bá ta pa kọ́pà kan. Mo rò pé Jonathan wọn á ní kan strike ń bẹ̀. Nígbà tí Buhari máa sọ̀rọ̀ jáde wọn àti di president wọ́n ní north ni wọ́n ń pa. Wọ́n pa Boko Haram. Wọ́n ní north ni wọ́n ń pa. Ẹ ti gẹ́jẹ̀ sí ohun tó jẹ́ káwọn sì rí bò tí wọ́n fi wọlé padà ní pé ẹ má gbàgbé pé ọ̀rọ̀ Trump náà sọ gan àwọn àti the current president àti Rotimi Amechi and the rest wọ́n lọ as delegate láti lọ bá president lórí pé wọ́n ń pa àwọn Kristẹni ní Nàìjíríà. But let's leave that aside. Ìyẹn tó wà important jù ni pé PDP ò lè provide formidable opposition tí wọ́n bá tún lé wọn ṣe. ADC tún lé wọn ṣe lọ́wọ́ làwọn ṣe ń bọ́ta. So fortunately now. Well, they blame everybody to go to APC because there's no formidable opposition because ADC too has not even gotten to their feet. Plan B ni wọ́n fẹ́ lò fún. So àwọn tó lè jẹ́ ruling party ọwọ́ wọn lówó wà ọwọ́ ọgbẹ́ wà so they can coerce they can do anything but that is why Nigeria is having a problem now. If you are not careful we move to a one party state and it will be a dangerous trend for this country. Ó ṣe ṣe kẹ́ ẹ gbọ́kọ̀ yín lẹ̀kẹ́ fẹsẹ̀ rìn débẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀nà ọ̀dà rárá ọ̀nà ń burú a fẹ́ lọ sí Èrúwà níjọ́ ni àwa ní ká gbọ́nà sẹ́yìn ká ṣẹ̀ṣẹ̀ lọ gbọ́ ọ̀nà ológun ẹrú òṣègbà ni ó ti bàjẹ́ pátápátá ó ti bàjẹ́ àwọn èèyàn wa ń sọ̀rọ̀ mọ́ ni bó ṣe yẹ kó rí nìyẹn gbà táwọn kan wá bí njó ní ìtàn ní ọdún tó lọ lọ́run tán kọjá tán ọ̀nà iwájú Àgídìgbò ṣe wá bàjẹ́ báyìí kí ló dé bẹ́ẹ̀ ṣe súnmọ́ gómìnà tó ọ̀rẹ́ gómìnà bí gómìnà lọ́wọ́ síbí mo ní ṣé lè lọ́wọ́ ayẹ kí n mọ̀ bí léèrè kémi ó wá láǹfààní pé mo súnmọ́ kọ́ wá sọ́dọ̀ mi àwọn tí ò súnmọ́ ńkọ́ sẹ́mi nìkan mo dìbò fún mi ẹ fi tọ̀dọ̀ mi lẹ̀ jẹ́ wọ́n máa ṣiṣẹ́ ìgboro ṣùgbọ́n àwọn èrú à ń bínú njọ mo dé kìí sí yẹn gan mo ní blessing ló yẹ kí deputy governor. Èrú wà ń bínú. kí ló dé èrú wà ń bínú. bọ́nà ọ̀dọ̀ àwọn ọ̀dà. káì tí wọ́n ṣe bínú. ẹ máa gbọ́
torí number 3 citizen èrúwà bí wọ́n ti change ẹ̀ ni. ẹ mọ̀ gbọ́ wọ́n á ní pé blessing ló yẹ kí deputy governor jẹ́ fún Lókìṣí. blessing ló yẹ kí speaker jẹ́ fún èrúwà ṣùgbọ́n àti deputy governor àti deputy speaker àti speaker ni. àwọn náà ṣe bí èmi náà ṣe ni. ẹ lákò ṣe wọ́n dìbò fún yín ṣáà ilẹ̀ kan sọ. àfi tí ẹlẹ́gbọ́n tẹni ẹlẹ́ni ọlọ́run ní bá gbọ́ tiẹ̀. ẹ jọ ṣé wọ́n dìbò fún yín. wọ́n kàn ní kéde fún yín ni wọ́n dìbò fún mi o. ṣé kí n sọ kankan fún yín. ṣé kí èmi náà sọ kankan. wọ́n dìbò fún Oríyọmí. o lè má jẹ̀dá rẹ ti bò. o lè jẹ́ Seyi Makinde la kéde as gómìnà ni. nǹkan tí mo ń jà láti ẹ mọ gẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀. àwọn oore mẹ́nìkan la láti ṣe oore fẹ́nìkan. àní mo tiẹ̀ mọ̀ sọ ni pé ẹ dìbò fún mi mo sọ. I understand. Okay. Yes, I understand you. Wọ́n dìbò fún mi directly. Without constituency. I understand you. Personality nìyẹn. Thank you. Ṣé mo pé jò ní? Àwọn kan sọ fún mi pé ọ̀yọ́ pé táwọn ń gbọ́ yìí àwọn olóṣèlú máa ju oko ẹ̀ńdẹ́tì kìíní kankan mọ́. Gbogbo òkò tí wọ́n máa jù mọ́ olóṣèlú náà ti jù mọ́ mi láì jẹ́ pé mi mo contest. That's all. Òkò olóṣèlú l'exercise book. Òkò olóṣèlú ni àgídìgbò ṣe kinní kan. Òkò olóṣèlú ni a lot. Yóò ti yé yẹn. Nítorí pé mo ti pitch tent mo dẹ̀ jáde tán. That's all. So wọ́n ti wá mọ impact mi àti kí result jáde tán mi yẹn ó mú wá. So they have to throw that thing to me as well. Òkò olóṣèlú mo ti gbà. Kódà gbà tí o ti ìyàtọ̀ wá wà. Ẹ wá máa gbọ́. Ìyàtọ̀ wà láàrin ẹ̀yin. A wá dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé lórí ọ̀nà rẹ̀ wúwa iná. Wípé wọ́n ti wá approve lánàá àbí àná náà ni. ọ̀nà ìrúwà ṣé ọ̀nà ìrúwà. wọ́n dẹ̀ ti approve ọ̀nà Kìṣí náà. ṣé wọ́n ti approve ọ̀nà ìrúwà náà. ọ̀nà ìrúwà àtọ̀nà Kìṣí wọ́n ti approve. wọ́n ti approve ẹ̀. ẹ máa gbọ́ sẹ́rí àwọn èèyàn máa ń kánjú àìkánjú tùlú ọ̀ràn. lẹ́mi má ṣe kánjú jọ lọ́rùn rẹ lọ. sẹ́rí gbogbo kí ni gọ́ọ̀mẹ̀ntì ti sọ̀gbàtà fẹ́ ṣe kọ̀ọ̀kan. ìgbé kọ́ ni ó ti. honourable speaker. kí ni wọ́n ṣe. ẹ jẹ́ ń gúnlẹ̀. ẹ̀gún. ṣe lọ torí mi ò tí. torókù ṣẹ́jú kan ká tó lọ. àbí kò ní ìdíkẹ́ mọ́ ti gúnlẹ̀ gbà. Because 10:30 ni àwọn àfáà ti dẹnu ọ̀nà. Yes, ẹ jẹ́ ń gúnlẹ̀ o. Ìbéèrè ni pé ó yẹ kí ìjọba kọ́ bá wa sọ̀rọ̀ kan tó approve ọ̀nà ìrúwà. Tóra àti approve ọ̀nà ìrúwà dẹ̀ ti ṣe flag off àwa ìsí wà ń bẹ̀. Àìlèkè ló wà lè approve. Kí ló ṣẹlẹ̀ sí approve àjò òní? Kí ló ṣẹlẹ̀ sí contractor àjò òní? Ṣé wọ́n gbowó ohun òṣìṣẹ́ ni? Àbí ìjọba padà find out pé wọ́n à lè ṣiṣẹ́ yẹn? Ṣé ní gbogbo àwọn nǹkan báyìí àìmọ̀ jẹ́ káràlú ọgbọ́ yóò já àwọn èèyàn máa fojú mi wò jọba. No, please you are getting it wrong because we are not responsible to you people. The only time that responsible yìí ni kẹ́ fún abo yín. The moment we get there we are not responsible to you. ẹ jẹ́ ká wò kíní yẹn ní ẹ jẹ́ ká wò kíní yẹn ní Sunday ẹ mọ tó jẹ sọ bẹ́ẹ̀ so flag off ti di ẹ̀ẹ̀mejì báyìí ní Ìbàdàn ti rú wa. wọ́n ní flag off báyìí mọ́ wọ́n mọ̀ sí lọ́nà. báwo ni tí wọ́n máa ní ká máa sọ fún yín ẹ̀jọ̀ àṣẹ títì mọ̀ ẹ̀jọ̀ no ẹjọ ẹ dìbò yín ní ká ìjẹjẹrẹ. ẹ dágbére. ṣẹ́rí àwọn ìgbà kan wà tó pé téèyàn bá fi ṣẹ́ sí insult ló máa jẹ́ fún personality tó ń bọ̀ láti bẹ̀. téèyàn máa fi ṣẹ́ sí permit me to say owó lè má sí o ṣùgbọ́n débọ̀ ẹ dágbére. kò represent ẹ̀yìn tí ìparí ọ̀rọ̀ ni kò represent ẹ̀yin lẹ́bàá kò represent Èrúwà dáadáa nìyẹn because ó yẹ kan ti ṣe being the top person ní tó ṣe pé ní state. gbogbo kálá kókó tiẹ̀. tó bá ṣe pé mo wà náà àwọn aṣíwájú lé ọ̀sẹ̀ tó wá pé àkókò tẹ̀lé à ń pé ó lákòókò tiẹ̀ ká fi sẹ́yìn. àti wọ̀run lè yọ. èyí ló pe ìròyìn náà. àti ìròyìn mo ní ilé ìlẹ̀ ní sẹ̀fẹ̀dà kan mi ni nígbà tí wà lẹ́bàá sáré yóò dà fún ẹ̀jẹ̀ comrade Fẹ́mi Babalẹ́lá Ọbágun ní orúkọ mi. Ṣẹ́gun Ògúngbàyè ọyẹ káwọn àfáà ká tó lọ. ọyẹ káwọn àfáà ní tí wọ́n wọ kélé Fẹ́mi lórí ó tètè mọ kúrò lórí ìjókòó. comrade Fẹ́mi pásítọ̀ ẹ jọ kí ló dé tí àwọn afghan yìí ò kì í fẹgbẹ́ tí wọ́n lẹ̀ why. ẹ jẹ́ àpá.